àwa mùsùlùmí ni mo fẹ́ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá wa Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú. Ànábì ní oore tọ́lọ̀ ń bá ṣe fún yín manage ẹ má jẹ́ ó lọ díẹ̀ nínú oore ní ọ̀bọ̀ lọ́wọ́ èèyàn téèyàn ò rí padà. Gómìnà Ògùn State ti ṣe dáadáa pẹ̀lú pọ́ àlá òfin ẹ̀yin dẹ̀ frustrate ẹ̀. Ọ̀nà wo lẹ́ ń gbà frustrate ẹ̀? Mùsùlùmí ayé ṣé dandan ni ká máa pariwo jáde. Nínú àwọn tó ń pè àwọn lẹ́lẹ́sìn ní Nàìjíríà Kírísítẹ́nì ló smart jù. Ọ̀wọ́ ń tẹ̀yìn ṣe níjẹ̀bú táwọn èèyàn jáde tán fa àwọn ẹlẹ́sìn yòókù ṣe ẹ̀sìn. Kírísítẹ́nì ti ṣe mẹ́wàá ẹ̀tẹ́ nígbàriwo. Wọ́n á ká sára ni. Wọ́n á tún máa plan kí ni the next. Bàbá ti ṣe dáadáa oníkànsìn wọn nílànà Islam. Gbogbo ọba Ògùn State ti tọwọ́ bọ̀ wípé tó ń bá kú bí wọ́n ṣe sìn wọ́n ni. Ẹnìkan wá gbé tiẹ̀ kalẹ̀ ó lọ ẹ̀dẹ̀ rí ṣe instead tẹ́ mẹ́nu mọ́ tẹ́ plan kí ló kù ẹ wá ń fi wọ́n ṣe ẹ̀sìn. Ẹ̀sìn ni ó mú wọn unite. Àwọn people yóò unite tẹ́lẹ̀tẹ́lẹ̀ yín lẹ́jẹ̀ wọ́n unite. Wọ́n ìbára wọn ṣe tẹ́lẹ̀. Ẹ wọ́n lọ nǹkan ló sọ ó ní bí Kírísítẹ́nì bá bímọ méjèèjì yóò máa wò lójú ni ní gbogbo gbà. Mùsùlùmí ó bímọ mẹ́jọ yóò máa jó kiri àdúgbò mo bímọ rẹpẹtẹ ìgbà tí ó bá ijó padà dé wọ́n ti kó mẹ́fà lọ́nà ẹ̀. Allah. Ṣé dandan ni ká mọ̀ ní olórí kan láàrin àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá tí ó lè pàṣẹ? Achievement mélòó la ti ṣe láàrin ẹgbẹ̀rún kan ẹyọ kan yẹn ẹ̀ẹ́dẹ̀ kására bí a bá tiẹ̀ ń bínú ẹ̀yin ó ṣe bí ìgbà tó jẹ́ wípé ààrẹ ni tí ó mú wọn wálẹ̀ pé ayé bá jọ ni wá pé níwọ̀n àgbà tó a bá ti ní freedom ẹ̀sìn pé kó kálukú ọ̀sẹ̀sìn tó wù ọba fẹ́ kú náà ẹ dákun ẹjẹ́ àjọrò láàrin ara wa ibi kálukú náà bá fẹ́ gbà dọ́dọ̀ Ọlọ́run ẹjẹ́ ọlọ́ ẹjẹ́ àjọrò ẹ dákun àbáyín jà kí nìyẹn ò ní mú ariwo wá. Àmọ́ nísìn ó kálukú jáde wọ́n fi wọ́n ṣẹ̀sìn wọ́n ń jí ìbínú wọn sílẹ̀ kí nìyẹn ó padà máa kó bá tí a bá fẹ́ jẹ àwọn ọba mi. Orí àwọn bàbá wa tí wọ́n jà fá àgbáyé jọ orí wọn pé ju tàwa tá à ń bẹ́ ń sìn lọ tàn mílíọ̀nù. Ẹ wò bí wọ́n ṣe pàfẹ́tì gbogbo nǹkan wọn bí eré bí àwàdà wọ́n wọlé sí oníṣẹ̀ṣe bí eré bí àwàdà wọ́n wọlé sí Christianity wọ́n ń bá wọn ṣọ̀rẹ́ wọ́n ń bá wọn láyé jọ̀hún mọyì ẹni tí ì ṣe mùsùlùmí nípìlẹ̀ tó di Islam ni ẹni tí ì ṣe mùsùlùmí nípìlẹ̀ mélòó wo ní di Islam lẹ́yìn níbi kankan wàhálà ní gbogbo gbà bí ẹni pàwọn nìkan là ń bẹ láyé bó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ yọ̀kan lẹ́yìn rí mú ẹ̀yìn mọyì táwọn ti rí mú ni ṣe é gbáriwo ṣe é gbọ́ kẹ́nìkan ó pariwo àfi ká jáde ká máa búra wa ká máa ṣépè ẹnu ni bí àjàkàrà àwọn ènìyàn ẹyọkan láàrin 1 million láwájá yọ gbádùn mọ́ ní tó yẹ ká perfect pé kí ni the next thing bó láti tún ṣe ẹ jẹ́ abẹ àwọn èèyàn yìí ibà alákọ̀ọ́sí ànábì ni ọjọ́ wo la fẹ́ jọ ànábì sallallahu alayhi wa sallam mo sì sọ ní wàásì tá a ṣe ní last week pé ní amọ̀lẹ̀ fàtẹ́yì ànábì rí pé àṣeyọrí tóun ṣe yìí tóun ọba wà kíáfù wọn àbàjẹ́ mọ́ òun lọ́wọ́ káàbù lọ Saad òun ló síwájú tó gbé flag dání ẹ ṣe fìyẹn kọ́ ṣe Saad wá fẹ́ ṣe báwa ṣe ń ṣe láyé òde òní toró wò wípé àti wọ Mọ́kà àti wọ náà àti gbàjọba yìí ta ló kù tí ó challenge wa ló wá pàdé Abu Sufyan. Abu Sufyan wá sọ yìí pé kí lànà Nábì fẹ́ ṣe fún àwa tá kì í ṣe mùsùlùmí tá ń bẹ nínú ìlú yìí kí lẹ fẹ́ fọjọ́ òní ṣe ó ní adal yawm yawmal malhama ọjọ́ àdánwò ọjọ́ ẹkún lónìí fún gbogbo ẹ̀yin ọ̀tá Nábì ẹ̀jẹ̀ ọmọ ṣe bàlá báyìí gbogbo ń tẹ́ pé nílé ẹ̀sìn yẹn ò ní lájọ gbogbo ẹ̀ náà ní múmẹ́ǹtì tí Ànábì ṣẹ̀ṣẹ̀ ní opportunity àti wọ Mẹ́kà tí wọ́n deny rẹ̀ ní last year 50 yẹn ó ń ká àwọn ọ̀tá Ànábì la àwọn tí wọ́n jẹ́ kèfèrí Mẹ́kà àṣeyọrí yẹn ń ká wọn lára lọ́wọ́lọ́wọ́ ló ń wá sọ̀rọ̀ burúkú lé Abu Sufyan wá lọ bá Ànábì sallallahu alayhi wa sallam ó ní ṣé wọ́n ló sọ pé wíwọ̀lú tó wọ̀lú yìí ó fẹ́ bà ìlú bàbá rẹ̀ jẹ́
ó pa gbogbo wa Ànábì ní ta ló sọ bẹ́ẹ̀ ó ní Saad Ànábì ní kadhaba Saad èmi ò wí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni tí mo wí ẹ dákun tá Ànábì bá sọ bẹ́ẹ̀ njon kí ló fẹ́ ṣẹlẹ̀ agbára ti dé ó ti wọ̀lú ó ti gbàjọba ìlú Ànábì tó wá dọ́gbọ́n mú wọn wálẹ̀ Ànábì ní mi ò wí bẹ́ẹ̀ o hadha al-yawm yawm al-marhama ọjọ́ àánú lọ́jọ́ òní ọjọ́ tá ṣàánú àwọn èèyàn ọjọ́ tá pa àwọn èèyàn lẹ́rìn àtọ̀tá wa àtọ̀rẹ́ wa ọjọ́ tá ní yẹ̀yẹ́ nìkan kan lọ́jọ́ òní kódà Abu Sufyan jẹ́ kí anansi tó kó gbọ́ man dakhala dara Abu Sufyan fa huwa haminun Abu Sufyan lọ̀tá mi tó le jù nílùú yìí ẹni ó bá sá nínú ẹ̀yin tẹ́ gba Islam tẹ́ jẹ́ kèfèrí tó bá lọ sá wọlé ọ̀tá mi tó burú jù fa huwa haminun ó ń tọ̀ bọ́ lọ́wọ́ mi tó bẹ́ẹ̀ mi ní fìyà jẹ mọ́ ọ̀tá mi ẹlẹ́ẹ̀kejì tó pa àwọn èèyàn mi tó sì jẹ́ olórí nílùú yìí ẹni ó bá sá nínú yín tó lọ sá di màá yọ̀ọ̀dá rẹ̀ láyé àtọ̀run ẹ wo ọgbẹ́ tí Ànábì lò gbogbo àwọn kèfèrí wa kóra wọn jọ pé ha ṣẹ́gbọ́n tí Ànábì wí bá a ṣe bá jagun tó yìí agbára wa dọ́wọ́ ẹ̀kọ́ wá sílò ó wá lẹ́ni tó bá kó wọlé wa ó ń tọ̀hún tẹ́ni ìfọ̀kànbalẹ̀ ní gbogbo èèyàn bá ń pọ́n wálé látòní lọ àwa di mùsùlùmí o ẹja pàǹtàǹsì ti ká lọ ọba eléyìí ní làákàyè eléyìí ní làákàyè wọ́n tò lọ wájú Ànábì ní sallallahu alayhi wa sallam lẹ́yìn yẹn ni ọdún wáfúdù wá dé táwọn èèyàn ń dà wá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ wá gba Islam òun ló bí idha jaa nasrullahi wal fath ورأيت الناس يدخلون في دين الله أفواجا tó bá ti gbà tí àrùn sí ọlọ́pàá dé àwọn èèyàn máa rọ́ wá nú ẹ̀sìn in groups ni wọ́n máa wá gba Islam láyé ìjọ́un ẹ wọ kódà wá sí tí mò ń ṣe yìí pákéjì kan làwọn bàbá wa fún tó fi dùn gbọ́ mo wà níbi birthday bàbá wa láàfin Ọ̀yọ́ lẹ́nìí bàbá wa Abdulhakeem Ọwádé ẹlẹ́wọ̀ ẹ̀tù wọ́n pe ìmáàmù Ọ̀fà bá ń ṣe kábíyèsí fáláàfin wọ́n sì máa pe ìmáàmù Ọ̀fà kan wá sí mbẹ̀ ṣé kò sí ẹni tó lè sọ̀rọ̀ náà àwọn pásítọ̀ ni ṣé kò sí ẹni tó lè sọ̀rọ̀ náà àwọn oníṣẹ̀ṣe ni ọ̀nà kan làwọn bàbá wa ti bíùdì fáwọn àfáà látẹ̀yìn wa bí Lárúbáwá ṣe ń ṣe wá àsìkò náà wá ń ṣe yìí o Lárúbáwá ìdáwákà o Hausa gan ìdáwákà àwọn bàbá wa ní fún wa sílẹ̀ Yorùbá ní packaging tí ò ní bí ẹnìkan nú bó bá ń bínú sí wọn gan dìwé bí wọn ṣe wá sí yọ ọmọ lọ tẹ́ẹ̀ tí ọmọ dùn mọ́ kódà ká máa ṣe wá sí ká máa lóhùn bí ìgbà tá ń kọrin Lárúbáwá ìṣe Hausa ìṣe àwa Yorùbá la máa ń ṣe ẹ wo gbọ́n tí mo kà lọ́lẹ̀ kan yẹn bí kí n sọ pé ìdá bátìrì yahu kàfà gìtẹ̀ ní mu ha bọ́lọ́mbá ní kọ́lá rẹ̀ ó dé tètè ló dáadáa ẹ̀rí kó ti wá lóhùn orin pákéjì ni wọ́n fi wọ́ oníṣẹ̀ṣe mara wọ́n fi wọ́ kírísítẹ́nì mara Islam wa ń pọ̀ sí ojoojúmọ́ àwa wá dé aláwa la gbọ́n jù á jẹ́ fọ́ gbogbo ẹ̀ àwọn oníṣẹ̀ṣe wọn ìbá mùsùlùmí jà báyìí tẹ́lẹ̀ kírísítẹ́nì ò mú mùsùlùmí lọ́tà báyìí tẹ́lẹ̀ àwa náà ní ẹnu ti pọ̀ jù àdẹ̀ nírinṣẹ́ ìjà ọ̀hún ire lẹ́sàn ìkà náà ó lẹ́sàn ìkà lẹ́sàn rere.